òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. Akí gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Oríntì àti bàbá àlùbáríkà. Ọwọ́ ìbídànù ní ìlú Ìgbòdú. Adúpọ́lọ́wọ́ náà lárìràbí tó ṣọ́ wa lọ tó tún ṣọ́ wa padà sórí ètò àwa àti àní dààmú Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìlú yìí kò ní lè mọ́ wa. Bàbá àlùbáríkà wà ń kálẹ̀ àwọn ìbídànù àwòràwọ̀ àgbáyé wọ́n wà ń kálẹ̀ bí láti yànnà náà nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lórí ètò lẹ́nu bàbá odógún. Èyí ò ṣe ẹ̀mí ìlú ogun ò ní ṣìṣe nígbà ayọ̀ rẹ̀ sókè ẹ̀mí wa ló sì súnmọ́ àti tójú tó lé náà àti mi àlùbáríkà odógún nọ́mbà 1 odógún wà ní àwòràwọ̀ àgbáyé tó wà ní Ìgbòdú lọ sí olónìí. Bàbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà ni ọ̀rọ̀ tó ń jà ràn yìí tó fẹ́ pa mọ́rọ̀ ẹ̀sìn náà díẹ̀. Akọrin fújì Súlé Àlàó Màláíkà pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ ọmọ Ọ̀gá Bello. Àwọn èèyàn lè mọ̀ pé nínú gbogbo àwọn tó ń kọrin fújì Súlé Àlàó Màláíkà ó ní ẹ̀sìn dáadáa. Bẹ́ẹ̀ náà dẹ̀ náà pé Fẹ́mi Adébáyọ̀ náà ó lẹ́sìn ìdílé ẹlẹ́sìn dẹ̀ ló tún ti jáde. Wọ́n wá ní wọ́n polówó fún àwọn ọlọ́tí àwọn kọ́ńpìnì ọlọ́tí wọ́n gbà wọ́n as ambassador wọ́n wá ní ẹ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó lẹ́sìn tó lọ́ polówó fọlọ́tí. Bàbá kí lẹ rí sí i? Ẹ̀rí gbogbo àwọn tẹ ní èèyàn lè lẹ́sìn kọ́ má ní rònú. Èèyàn lè lẹ́sìn kọ́ má ní rònú ẹ̀sìn. Èèyàn lè lẹ́sìn kọ́ má ní wá ẹ̀sìn. Èèyàn lè ní ẹ̀sìn kọ́ má ṣiṣẹ́ ẹ̀sìn. Èèyàn sì lè má lẹ́sìn kọ́ má hùwà ẹ̀sìn kó sì ní wá ẹ̀sìn. Sẹ́rí tá a bá wò ó lọ tá a bá wò ó bọ̀ ẹni tí ìsìláàmù bá wà lára ẹ̀ kò yẹ kó polówó ọtí. Ẹni tí ìsìláàmù bá wà lára ẹ̀ kò yẹ kó polówó ọtí torí Ọlọ́run ní yóò yàn. Àwọn lè máa wò pé iṣẹ́ làwọn ń ṣe Ọlọ́run sì máa ń kọṣẹ́ ẹ̀dá lẹ̀. Èèyàn dẹ̀ lè ní yóò yá kó pẹ́ èèyàn sì lè ní yóò pẹ́ kó yá. Ilé èèyàn fi máa ń sọ wàhù èèyàn fi máa ń sọ ọ̀rọ̀ sọ èèyàn fi máa ń sọ ìrìnrìn. Ó yẹ ká máa ronú bí ẹni tí ò ní dọ̀la bọ́tì àwọn míì á sì máa hùwà bí ẹni pé wọn ò ní jáde láyé mọ́. Tí ìsìláàmù bá wà lára èèyàn kí ó lójú ibi tó ti yẹ kó máa bá ẹni tó bá jẹ́ ẹni tí ìsìláàmù ń bẹ lára ẹ̀. Kódà bí èèyàn bá já láàjì ó lójú ibi tó ti yẹ kó wọ́n bá. Wọ́n ní ẹ má fàdí ànábì ṣiṣẹ́kíṣẹ́ o ẹ má fàdí ànábì ṣiṣẹ́kíṣẹ́ bẹ́ẹ̀ rántí owó kò rántí wàhálà ẹ má fi adé ànábì ṣiṣẹ́kíṣẹ́. Kódà yìí Mọ́kà àwọn alájà jára búkà alájà tọ́lọ́hún fi tẹ́lẹ̀ náà jáde má tàlájú òsì tí wọ́n lọ bí kàdé sáré àlà ẹ̀yẹ àwù
ọba ṣe ọba kúkú nípa gété kú o kó a máa rí yín èyí tí ó padà ká èyí ìranù tí ó kà dànù èyí tó nígbà tí ó fi ká o lè máa jẹ pọ̀nmọ́ gan kó ká la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi kò tọ̀nà fún ẹni tí ìsìlámù bá wà lára ẹ̀ kó máa polówó ọtí kódà gbó kìrìsìtẹ́nì tí kìrìsìtẹ́nì bá bẹ lára rẹ̀ kò yẹ kó máa polówó ọtí ṣùgbọ́n téèyàn bá parun afẹ́ láṣìṣe ọmọ kírun ọlọ́mọ wa pa wá run ẹlòmíín lè mọ̀ ẹ má jẹ́ ká máa fi ìfẹ́ owó mú gbogbo nǹkan ṣebí sí owó mi mò ń ṣe ṣebí sí owó mi mò ń ṣe ìpẹlòmíì a ní uber níbi òkè odò ń bẹ yẹn 50,000 àwọn tí wọ́n gba mọ́tò lè ti wà ń bẹ sókèjì ọ̀rọ̀ mi níbi ìfẹ́ owó ìpẹlòmíì bẹ́ẹ̀ náà nìfẹ́ owó máa ń mú yàn ṣìnà ẹ jẹ́ kí a mójú kúrò níbi nǹkan ìfẹ́ owó ntọ́ bá lẹ́tọ̀ọ́ ni kéèyàn máa ṣe aláàjì olójoojú gbọ́dọ̀ máa jókòó dépò mùsùlùmí tòótọ́ tí ń kí wákàtí 5 nǹkan tí ì jẹ tó wá ń pa àwọn èèyàn síbẹ̀ kó máa jẹ wọ́n tó ń pè èèyàn síbẹ̀ yẹn gan ló lẹ̀ṣẹ̀ tó pọ̀ jù wáìlú lílé mọ́tọ́fì fínà làtínà ìsákítàlú alánàásì àìsàn òfúnà wáìlú ègbé lílé mọ́tọ́fì fínà kọ́ máa lọ lè bá wọn alásínà ìsákítàlú fáwọn tí wọ́n ń lo òṣùwọ̀n ẹnu àwọn tó ń lo òṣùwọ̀n ìwà àwọn tó ń lo òṣùwọ̀n àbòsí ègbé ò bá wọn ìrìn ègbé lẹ̀ ń rìn yìí ìwà ègbé lẹ̀ ń wù yìí bíbélì ní aṣiwèrè tí ń kó ọrọ̀ jọ tí ò mẹ́ni tí ó lò ó ẹnìkan òun oríbi kankan nínú báíbù ó ní tó ń bá ṣe gbogbo kíní ìtàn àwa sinmi tó ń bá lówó ìtàn tó ń kọ́lé ìtàn tó ń ṣe kíní wọn wá sí ìjọ náà lọ́lọ́run pa kí wọ́n wá sọ pé ń gbọ́ bá kọ́lé tán lọ́wọ́ àsinmi ó lè jọ pé o lè má kọ́lé yẹn tán tọ́lọ́run fi pẹ́ ọlọ́run là máa bẹ̀rù mùsùlùmí ó ṣọ́ra láti máa rìnrìn kúrìn kìrìsìtẹ́nì ó ṣọ́ra láti máa rìnrìn kúrìn wọ́n máa bá wa lórí òótọ́ lórí ìrìn òótọ́ lórí ìwà òótọ́ níta àbá lè jẹ ká má fọmọ ẹlòmíì jẹ ó yẹ fa sìgá ọ̀ ń tagbó wọ́n ló jíyẹ ọ̀dàwọ̀ imú tí ẹni ẹ̀ ti dùn ńlá ń sì polówó ọtí gbogbo ọtí tí kálukú bá mu tí ń fi ń wù wọ́n yẹn òun tọ̀hún yẹn ni ó jíyẹ lọ́dọ̀ ọlọ́run kó kúkú máa mú ọbẹ̀ tà nǹkan tí èyí bá jẹ tí ń sì polówó rẹ̀ ọlọ́run èso ọba wàdá o àwọn bàbá jọ̀hún wọ́n ní náírà bá ká rọ́bìlì mírí sọ́ọ́dí wọ́n lọ́lọ́run lúgọ ń wò wá ń wẹ̀dá níran ọba mi aláwò pa tí ń wẹ̀dá níran ta lọ́lọ́run ó lúgọ fún àbọ́lọ́run ọba onísùúrù tí ó máa wo kálukú dájọ́ ọlọ́run bọ̀ wá o wọ ilé ìjẹba ní ó jẹ́ mùsùlùmí nù wọn iṣẹ́ tọ́lọ́run fún yín tọ́lọ́run ti fi jẹgbẹ́ àtijọ́ àti mu ní òjẹ́ ṣòro ẹ má gbowó tí ó jowó àdánù
ẹ má gbà sínú owó. Ọjà obìnrin lè kún rẹpẹtẹ. Bọ̀dá Ràṣídì ẹ̀ṣẹ̀ fún wa ní nǹkan kan kó dẹ̀ fún ní 10,000 kó fi kún bí ọjà 10 million. Ó lè pọjà rẹ o. Ó lè pọjà rẹ. Èmi ò kì í parọ́, mi ò ń tọ́yàn, mi ò fọ̀rọ̀ àbòsí, mi ò fẹ́ wá àbòsí, ìfẹ́ nǹkan tí ò ní lẹ́ bàbá. Má fẹ́ gun private jet ń gun mọ́ yẹn láyé ọlọ́mọ fí ó mọ̀ mí. But tá a bá wá gùn ṣé mo lè gùn lálìkìyámọ̀? Ọ̀rọ̀ ńlá. Àbí àìmọye ẹni ṣé ẹni ọba jólówó láyé yìí ṣé ó yóò tó wá jólówó lọ́run? Pàgbé ẹ̀mí rẹ̀ gùn wá lu 120 wá kọsẹ̀ lu 150. Ọ̀gá mi wọ́n ní 142, àwọn kan ní 152 àti 142 àti 107 wá kú. Ṣebí tí wọ́n sọ ọ́ lẹ̀ là ń rántí. Ẹ jẹ́ ká mọ̀ pé táyé ni Ọlọ́run ò lúgọ fẹ́ ní kankan o. Ọlọ́run yìí sọba tí lúgọ o. Ọba àárọ̀, ọba ọ̀sán, ọba gbangba, ọba òrùgànjọ́, ọba ìdájí, ọba òkùnkùn, alágbára lórí alágbára, tó tóbi ju tó tóbi lọ, ọba ìmọ́lẹ̀ tó wúwo ju tó wúwo lọ, ọba òkè tó wúwo ju tí ń jókè lọ, ọba sánmọ̀ tó wúwo tó jìnnà ju gbogbo sánmọ̀ lọ, ọba ilẹ̀ tó tẹ́ ju gbogbo ilẹ̀ tó dá lọ, ọba omi tó ju gbogbo omi ọlọ́tí ń jó omi ojú gbogbo omi òkun lọ, níbi tí ọlọ́tí ń jó ọba ọ̀sà ojú gbogbo ọba ọ̀sà lọ, ọba Allahu Ilahu Wahidu Jabaru Kerimu Daimu, ọba tó ní ayé tó ní ọ̀run. Tó bá jẹ́ pé nǹkan tó ọmọ jẹ tó ọmọ kó dáa, òun ni ọmọ polówó rẹ̀ fún yàn, òun ni ọmọ tà. Gbogbo nǹkan tí ọba yí ọmọ jẹ́ ẹ má tà á mọ́. Àtàwọn tí wọ́n ń polówó rẹ̀ àtàwọn tí wọ́n ń tà ní tí ó yí ọmọ lórí ẹ má máa tà á mọ́. Ẹ̀yin lẹ jìyà rẹ̀ lọ́rùn. Ẹni tí ń ta nǹkan burúkú gan yóò jẹ̀yà ẹ̀ lọ́rùn. Gbogbo ọmọ kọ́ ló fẹ́ yọ ọmọ bú. Láyé ìgbà kan a ní Gilboa sìgá tèmi dire, sìgá òní mẹ́ńtọ̀, ẹ máa ń bá sìgá òní mẹ́ńtọ̀ rẹ̀ pẹ̀lú ìgbádùn rẹ̀ dá lẹ́nu tábàtà. Gbogbo àwọn tó ń polówó ọjọ́ náà wọ́n parẹ́ kò jẹ́yàn níbẹ̀. Tó ń polówó sìgá mẹ́ńtọ̀ gbà náà tí wọ́n èlò wùndì. Wọ́n ń polówó lórí rédíò Ìbàdàn àkọ́kọ́ jọ́n lógójì ọdún sísìn gbọ́lẹ̀ yìí wá. Èmi ẹ̀wà mi lè jẹ́ wà lágìrì kí o náà. Àbẹ̀ tí ìdílé yìí yóò gbé. Àìsí kò wá bẹ̀. Àìsí kò wá bẹ̀ lógójì ọdún. Àìsí kò wá bẹ̀ ọjà ti parí lẹ̀. Ti parí bí ilé iṣẹ́ yìí lógójì ọdún. Bàbá kí ló ilé iṣẹ́ ọdún mélòó? Ogójì ọdún náà lọ́hùn. Bọ́lẹ̀ wà wá. Àtọ̀ àwọn ṣe wá sùkúl. Sùkúl lógójì ọdún. Ẹ ti jáde léwe. Àìlẹ̀ ti parí ilé iṣẹ́ yìí gbà ẹ̀ nù. Ọ̀rọ̀ táwa ń sọ yẹn lé lógójì ọdún. Nǹkan bí ogójì ọdún àtọdún méje ni. Ẹ̀yin ó ti ṣẹ̀ṣẹ̀ jáde léwe gbà náà ni. Ọlọ́run sábà láǹfààní. Èèyàn tó bá kúrò yìí mọ̀ kó dàgbà. Èmi ọmọ tẹ́mi máa ń wo ibi ọmọ ọdún kankan mọ̀ ń wo ibi ọmọ pẹ́ náà ti pẹ́ láyé tó bá. Ọlọ́run sábà yín láǹfààní ẹni tí ṣe. Ọlọ́run tó yẹyẹ gbogbo téèyàn bá lè jẹ nìkan máa polówó. Tó bá dáa ní kẹ́ fojú èèyàn sí. Ìrìn tó bá dáa lẹ́fọ̀. Àwọn oníṣẹ́ ẹbí láti skúl àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí máa tájẹ̀tì ọmọ. Wọ́n máa wò ká ọmọ tó dẹ̀ ń dákẹ́ yìí. Tá a bá gbé wọlé tí ìdẹ́bọ́mù sí yàn wọ́n ní fúra. Ọmọ tí ì pariwo yìí ọmọ ilá tún tàbá mú ẹgbẹ́ wọ sọ́jà lọ́mọ fèsì àwọn oníkẹ́ni. Tó mọ̀
ó níbi kálukú ṣe polówó rẹ̀ àwọn kan wà tí wọ́n máa ń wò polówó kódà obìnrin tí ń ṣètà ń polówó ni obìnrin tó rí ọ̀rẹ́ rẹ̀ tó dé tí ń lọ tí ń bọ̀ tí ń lọ àwọn ẹgbọn tí Ọlọ́run kìíní náà dá obìnrin jẹ gbogbo ẹ̀ náà sà kò dáa ká máa rántí ikú téèyàn bá lè jẹ ní kò polówó rẹ̀ ntọ́ ìrìn tó bá lè rìn ní fọ́mọ rìn ẹ máa rántí ọ̀run ẹ máa rántí àlìkìyámà nítorí bá ti wà lórí ẹ̀sìn jìnnà fún nǹkan iná jahannama pátápátá torí ọ̀rọ̀ ẹyọ kan ó sọ̀yàn ló lóríire má pa Musa gbogbo aburú tí fìrí àwọn náà ṣe láyé ń pẹ̀lú àṣẹ àtàyàwó rẹ̀ jọ sí ni sọ́ngbọ́ yèyé ṣùgbọ́n má pa ànábì Musa tọ́lọ́ ní ṣe Ọlọ́run sì sọ dẹyọ ẹni náà ń kírun ń gbàwẹ̀ ó súnmọ́ lọ́hùn ń ṣe dáadáa ẹ máa mutí yẹn ó sọ̀yàn dẹni náà o Ọlọ́run ló sọ dẹni náà o wọ́n padà lórí nǹkan tí ọba bẹ́ sí mu pátá òdìjọ́ mẹ́jọ yìí. òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá àlùbáríkà Owóbídànù ní ìlú Ìgbòdú yìí kọ́lọ́run kó ṣàánú wa kó kọ́ wa mọ̀ ṣe kó fi wá mọ̀nà bí a ṣe ń sọ lọ á jẹ́ kó yé wa wípé ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run tó fẹ́ ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ní ìlú Ìgbòdú tí a wà yìí wọ́n níbi tí wọ́n ti ń kí ìdì ibi tó ti ń kí ìdì títì ni ìjọba dẹ̀ ti ṣe títì yẹn tó túmọ̀ sí pé wọn ò ní praying ground tó bàbá àlùbáríkà dẹ̀ ti ra ilẹ̀ ní àpò ara títì wọn lọ́wọ́ ara wọn ṣùgbọ́n dẹ̀ ti ilẹ̀ yẹn bí omi ni sọ́n máa ní ìdíkọ́ fìlẹ̀ ṣòwò tí Ọlọ́run bá ràn lọ́wọ́ bó jẹ́ pípẹ̀ bó jẹ́ granite bó jẹ́ sìmẹ́ǹtì bó jẹ́ blọ́ọ̀kì bọ́lọ́run bá ṣe ràn wá lọ́wọ́ ẹ jẹ́ aránṣẹ́ yẹn lọ́wọ́ torí tí a bá ṣe Ọlọ́run ní ládàtọ́ Ọlọ́run máa kọ fún wa àdúgbò yìí wọ́n ti ní mọ́ṣáláṣí tó jẹ́ central mosque nìyẹn wọ́n á máa kí ìdì wọ́n á sì máa kí jímọ̀ níbẹ̀ ẹ jẹ́ aránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ o ẹ jẹ́ aránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ pàápàá kàn sí bàbá àlùbáríkà Owóbídànù ní ìlú Ìgbòdú fóríṣiríṣi nǹkan tó bá ṣe àrùn ní àìsàn ní alákàlà èmi ò lọ déédéé iṣẹ́ ò lọ déédéé ò fẹ́ travel ò wà lọ́hùn ò rọ́nà àbáyọ wọn sábà àlùbáríkà Owóbídànù ní ìlú Ìgbòdú bí kíbi tí a bá sí ń bọ̀ ẹdẹ kò lu gàdá tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction ẹ bèrè pé ṣọmọ ìkéré ẹ bèrè kọ́ làbá àlùbáríkà lè lọ tàbí ẹ ti rí sandboard níbẹ̀ tàbí kí ẹ pè 08023829492 àníwọ̀ náà Ọlọ́run jẹ́ ká ṣiṣẹ́ ọ̀rẹ́. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.